má lè gbàgbé ní bàbá màmá ẹni dẹrù bọ̀ torí ẹni bàbá ń sáré kiri kàn fàyọ̀ pàdé ẹni. Ẹ kú kalẹ̀ ará mi, ẹ kú kalẹ̀ màmá àti bàbá, ẹ kú kalẹ̀ my brother and sister. Gbàgbé ní má lè gbàgbé màmá ẹni dẹrù bọ̀ torí ẹni bàbá ń sáré kiri kàn fàyọ̀ pàdé ẹni. Ẹ káàbọ̀ sórí ètò yín, ètò wa evangelism, ìyìn rere ọ̀rọ̀ Ọlọ́run. Aláròjinlẹ̀ owó bẹ̀sì máa ń múná bọ́ sẹ́ni. Ọ̀gá làbùké níbi ká fọmọ. Ọ̀gá lóko níbi ká sùnta. Orin àdìtú alára ń bára pẹ̀lédè tówé ti fẹ́ gbọ́ Ọlọ́run. Lálá ọ̀rọ̀ bí ọba. Bẹ́ẹ̀ ni, pẹ̀lú ọmọ yín, ọ̀rẹ́ yín, evangelist Ọlátúbọ̀sún Olúwatọ̀míwá Ayọ̀bámi, tí gbogbo yín mọ̀ sí Wolioriafefe broadcast prophets. Bàbá màmá ẹni dárúbọ torí ẹni, bàbá sáré kiri kó fàyọ̀ pàdé ẹni. Ìbàtà àṣàyè kan ló dayọ̀ ló bá jábọ́ pẹ́. Ọlọ́jọ́ bí oníwàṣọ̀pọ̀ nínú ọ̀la ńlá. Oníṣọjọ́ ìbí ẹni ṣó yẹ kéèyàn gbàgbé ṣá. Ọ̀jọ̀gbọ́n ṣá ni tí ó ṣe gbàgbé ọpẹ́ ògo. Ẹ pe ẹbí àtàrà, ẹ pè wọ́n pé wòólì yín orí afẹ́fẹ́ ó ti dé broadcast prophet. Bí Ọlọ́run bá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn, àtèmi àtẹ̀yìn a ó fi ìjọba ọ̀run a ó fi ṣèrè jẹ. Ẹ jẹ́ kí n tún fi àkókò yìí kí n fi kí ènìyàn yín, ọmọ yín, ará yín, ọ̀rẹ́ yín evangelist Ọlátúbọ̀sún Olúwatọ̀míwá Ayọ̀bámi Ọpẹ́yẹmí, tí gbogbo yín mọ̀ sí Wolioriafefe, aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Tommy Nigeria Enterprises àti Tommy Nigeria Entertainment TNR record. A fẹ́ kí yín fún ayẹyẹ ọjọ́ ìbí èyí tẹ́ máa ń ṣe ní every 24th of November. Bẹ́ẹ̀ ni bàbá gbọ́ àdúrà yìí, every 24th of November is your birthday. Ní orúkọ ńlá Jésù Kristi, ọjọ́ ìbí ayọ̀ kò ní di ọjọ́ ẹkún. Happy birthday to you Ọlátúbọ̀sún Ayọ̀bámi aka Tommy NIG aka Wolioriafefe. Long life and prosperity. Ọlọ́jọ́ bí oníwàṣọ̀pọ̀ nínú ọ̀la ńlá. Gbogbo gbẹ̀dá bá fi lè poríṣi èrò pé kan wá tó sóúnjẹ fẹ́ bí pẹ̀lú ọ̀rẹ́. Wọ́n lè jẹ́ tó aṣọ bára mú pẹ̀lú bàtà tó gidi tó wago sọ́wọ́ tó dẹ̀ tún ẹ̀gbà tó yí gan. Ó tó bá rẹ́ni tó sọ pé kò tọ́ ẹ sọ fún òun kan lọ́rọ̀ Ọlọ́run òye ó fọ́nú. Ṣé bánábì Muhammadu òun gan ó ṣọjọ́ ìbí ló ṣe ń gbàwẹ̀ lọ́jọ́ tàbí ẹ̀ṣẹ̀ kọ́ rárá tàbá rọ̀tì lọ ọjọ́ tàbí ní. Bàbá màmá sáré gbàdúrà mẹ́ta yìí, pariwo ní orúkọ ńlá Jésù tó ọjọ́ ayọ̀ mi tí ayé ti mọ̀ mọ́ mi, ní orúkọ ńlá Jésù Olúwa má jẹ́ kó dọjọ́ ẹkún fún mi. Àmín Jésù. Ọjọ́ má lè gbàgbé ní má lè gbàgbé màmá ẹni dárúkọ torí ẹni bàbá sáré kiri kan fàyọ̀ pàdé ẹni bàbá àṣàyè kan ló dayọ̀ ló bá jábọ́ pẹ́. Ọlọ́jọ́ bí oníwàṣọ̀pọ̀ nínú. Gbàdúrà ẹlẹ́ẹ̀kejì yìí, ilẹ̀kùn ayọ̀ táyé ti rò pé kò lè ṣí fún mi mọ́ ní ọdún 2020 yìí, ní orúkọ ńlá Jésù kí oṣù kọkànlá yìí tó parí, kí ọ̀run kó ṣílẹ̀kùn ayọ̀ náà fún èmi àti ìwọ. Àmín Jésù. Orin àdìtú alára ń bára pẹ̀lédè tówé ti fẹ́ gbọ́ Ọlọ́run. Lálá ọ̀rọ̀ bí ọba fi kẹ́mi amúdánlé bá ti òṣì Ọlọ́run. Mo dúpẹ́ lọ́wọ́ lórí ayé mi, mi ò ró ń fayọ̀ bí ọba. Àdúrà ẹlẹ́ẹ̀kẹta lèyí, bí ọdún ìṣe ń parí lọ, ní orúkọ ńlá Jésù àtèmi àtàwọn olólùfẹ́ mi, ohun ayọ̀ kò ní tán lọ́dọ̀dẹ̀ wa. Àmín Jésù. Kọ́ fayọ̀ pàdé ẹni. Ìbàtà àṣàyè kan ló dayọ̀ ló bá jábọ́ pẹ́. Ọlọ́jọ́ bí oníwàṣọ̀pọ̀ nínú ọ̀la ńlá. Oníṣọjọ́ ìbí ẹni ṣó yẹ kéèyàn gbàgbé ṣá.
ẹ jẹ́ ká gbàdúrà ní orúkọ Jésù, ní agbára ẹ̀jẹ̀ Jésù. Ọlọ́run ọ̀rọ̀ à ń lọ nínú ọ̀rọ̀ rẹ báyìí ní orúkọ ńlá Jésù Kristi, ó lè máa bá wa lọ. Ọ̀rọ̀ rẹ bó ṣe ń gba etí ọ̀tún wọlé má yẹ kó gba tòsì jáde. Olúwa fi gbogbo àwọn tó ṣe ayẹyẹ ọjọ́ ìbí wọn nínú oṣù kọkànlá ìléyìn lọ́nà orúkọ Jésù, ohun ayọ̀ kó mọ̀ ṣe tán lọ́dẹ yín. Àwọn tó fẹ́ ṣe nínú oṣù kejìlá náà dọwọ́ rẹ àtàwọn àtẹ́bí wọn má yẹ kán sùn lágbára ẹ̀jẹ̀. Ọjọ́ ìbí ayẹyẹ yín náà ní orúkọ Jésù Kristi yóò bá yín láyọ̀ àtàlàáfíà. Màmá yẹn gbọ́ ọ̀rọ̀ Olúwa, ó ti rọra rẹ pin látọjọ́ tó ti pẹ́. Nínú oṣù 2020 yìí, nínú ọdún 2020 yìí pé ò lè ráyọ̀ mú ní orúkọ Jésù. Ọlọ́run ní kí n sọ fún yín pé má rora rẹ pin. Ọdún 2020 yìí pé ọdún ayọ̀ rẹ ni, kó tó di parí oṣù kọkànlá yìí Ọlọ́run ní lẹ́tà ayọ̀ yóò tẹ̀ ọ́ lọ́wọ́. Bàbá yẹn náà ti rora rẹ pin, olóòtí ẹ̀ légun mọ́tò rere, mọ́tò ìdùnnú ò lè gùn mọ́ láyé. Ọlọ́run ní kí n sọ pé rárá ó tì, má ṣe rora rẹ pin, ṣé wọ́n ló dára rẹ ni. Àní kó tó di parí December yìí, ìwọ tó tẹ́wọ́ àdúrà yìí, kọ́kọ́rọ́ mọ́tò tuntun ní orúkọ Jésù Kristi ọ̀run kó fi lé yín lọ́wọ́. Àṣẹ ọ̀run kó gùn, kára àánú gbà, kárójú Ọlọ́run, kílẹ̀kùn àánú kó ṣí fún gbogbo wa. Gbọ́ ẹlẹ́dà, gbọ́ aláṣẹ ọ̀run ní orúkọ ńlá Jésù Kristi Olúwa tó olùgbàlà wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Ọbàjá ló pẹ́ ọlọ́jọ́ bí oníwàṣọ̀kọ̀ nínú ọ̀la ńlá. Oníṣọjọ́ ìbí ẹni ṣó yẹ kéèyàn gbàgbé ṣá. Ọjọ́ kan ṣá ni tí ó ṣe gbàgbé ọpẹ́ ògo àgbáyé. Kásì ẹ̀ ló mọ́jọ́ kan bí ẹ ṣe bóra wọn láboyún. Àkọ́rí wàásù wa fún ọjọ́ tòní, òun náà ni mo pè ní ọjọ́ ìbí. Ọjọ́ ìbí, birthday. Kí ni à ń pè ní ọjọ́ ìbí? Tí ẹ gbọ́, ǹjẹ́ ó yẹ kí ènìyàn mọ ọjọ́ orí ara rẹ̀? Ǹjẹ́ ó yẹ kí ènìyàn máa ṣe ayẹyẹ ọjọ́ ìbí? Gbọ́ná, kí ni èrò ará ilé rẹ? Kí ni èrò ará ẹbí rẹ fún kí ni èrò wọn sí ọ ní ọjọ́ ayẹyẹ ọjọ́ ìbí rẹ? Ẹ jẹ́ ká wọnú ìwé orin Dáfídì 90 verse 12, that is Psalm 90 verse 12. Èyí tó kà báyìí pé bẹ́ẹ̀ ni kí ìwọ kí ó kọ́ wa láti máa ka iye ọjọ́ wa, kí àwa kí ó lè fi ọkàn wa sípa ọgbọ́n. Ṣé ti gbọ́? Ó yẹ kí ènìyàn kí ó máa ka iye ọjọ́ orí rẹ̀ kó lè bá mọ rírì oore Ọlọ́run láti ìgbà èwe wa. Ẹ máa rí pé ìgbà tí a wà ní kékeré, tí a ti inú ìyá wa jáde, a máa ń ṣe nǹkan bí èwe, a máa ń ṣe ohun míì bí èwe. Nǹkan tó yẹ kán bá wa wí fún, wọn ò ní nà wá. A máa gbọ́ máa ní ẹ fi sílẹ̀, ọmọdé sì ni, òun máa tó bá dàgbà tán òun náà á gbọ́n, kò ní lè ṣe bẹ́ẹ̀ mọ́. Bẹ́ẹ̀ sì ni lóòótọ́, ìgbà tán bá ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí fún wa, tí àwa náà rí pé ọjọ́ ìbí wa ó ti ń lé kan sí, a máa rí pé gbogbo ìwà èwe tá a ti máa wù nígbà náà wá, a máa rí pé a bẹ̀rẹ̀ sí ń fi sílẹ̀. So bẹ́ẹ̀ ni tó fi dáa jùlọ nìyẹn, láti jẹ́ kí ènìyàn kó máa mọ ọjọ́ orí rẹ̀, so that a máa lè mọ rírì oore Ọlọ́run. Àwa náà ó sì máa kún sí i nípa ọgbọ́n. Eléèkejì tó dàbí ẹ̀, wọ́n ní ǹjẹ́ ó yẹ kí èèyàn máa ṣe ayẹyẹ ọjọ́ ìbí? Ǹjẹ́ ó yẹ kí èèyàn máa ṣe ayẹyẹ ọjọ́ ìbí? Bẹ́ẹ̀ ni, ó dáa kí èèyàn máa ṣe ayẹyẹ ọjọ́ ìbí lọ́pọ̀lọpọ̀. Kó tó bá ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí, inú Olúwa bẹ̀rẹ̀ sí máa dùn sí ọ. Ṣùgbọ́n tó bá ní àròjinlẹ̀ gẹ́gẹ́ bí ìgbà tí a bí ọ, tí o bá ní àròjinlẹ̀, wàá mọ rírì àwọn òbí tó bí ọ sáyé. Tó bá ní àròjinlẹ̀, wàá mọ rírì àti ipa tí ìyá tiẹ̀ ń kó lórí ọmọ. Ẹ jẹ́ ká lọ wọnú ìwé orin Dáfídì yẹn kan náà, 139 verse 13 títí dé 14. That is Psalm 139 verse 13 to 14. Èyí tó kà báyìí pé nítorí ìwọ ni ó dá ọkàn mi, ìwọ ni ó bò mí mọ́lẹ̀ nínú ìyá mi. Èmi ó yìn ọ́ nítorí tẹrùtẹrù àti tìyanu ni a dá mi. Ìyanu ni iṣẹ́ rẹ, èyí ni ọkàn mi sì mọ̀ dájúdájú. Ìdí nìyẹn tá gbọ́dọ̀ fi máa ṣe ayẹyẹ ọjọ́ ìbí.
tó bá láròjinlẹ̀ tó mọ rírì ipa tí ìyá kó, ìyá tó lóyún ẹ fún oṣù mẹ́sàn-án tó dansẹ̀ mọ́lẹ̀ lóru láti jẹ́ kó o tún lè dàgbà. Ìgbà tí wọn náà bá ń dàgbà tó bá ṣe ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí rẹ, má ṣe ayẹyẹ ọjọ́ ìbí rẹ lásán. Ayẹyẹ ọjọ́ ìbí rẹ jẹ́ ọjọ́ tí o gbọ́dọ̀ máa mọ rántí bàbá àti ìyá rẹ. Ọ̀pọ̀lọpọ̀ ló ń ṣe ayẹyẹ kọ́yẹ́ pọ̀lọpọ̀ ní ò tiẹ̀ mọ ìtumọ̀ ayẹyẹ ọjọ́ ìbí tán máa ń ṣe. You don't know the meaning of birthday you are celebrating. Ọjọ́ ìbí náà ó jẹ́ ọjọ́ tí a gbọ́dọ̀ máa ní àròjinlẹ̀, tí a gbọ́dọ̀ máa mọ ipa ribiribi tí ìyá àti bàbá wa kó lórí wa. Ìyá ò ní sùn lọ́sàn-án lóru kó lè bá dàgbà. Bàbá ò ní sùn lọ́sàn-án lóru kó lè bá jẹun. Ǹjẹ́ ìgbà tí o wá dàgbà tó ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí náà, ǹjẹ́ o tiẹ̀ máa ń ní àròjinlẹ̀ pé mo dúpẹ́ lọ́wọ́ bàbá àtìyá tó bí mi sáyé, mo dúpẹ́ lọ́wọ́ bàbá àtìyá tó ṣàtọ́kùn mi wá sáyé. Ìkíni that's why we need to be celebrate our birthday. If you are celebrating your birthday, make sure you remember your parents, especially ìyá tó lóyún wa sínú fún oṣù mẹ́sàn-án. Ọjọ́ ìbí ò sí fún ká máa mu ọtí, ọjọ́ ìbí ò sí fún ká máa wà tó wà. Ọjọ́ ìbí ó jẹ́ ọjọ́ àròjinlẹ̀. Ọjọ́ àròjinlẹ̀ ó ní à ń pè ní ọjọ́ ìbí. Ọjọ́ àròjinlẹ̀ láti mọ ipa tí òbí wa ń kó lórí wa. Ẹ jẹ́ ká tún wo inú ìwé orin Dávídì wa. Orin Dávídì 118 verse 24. Psalm 118 verse 24. Èyí tó kà báyìí pé èyí ni ọjọ́ tí Olúwa dá, àwa ó máa yọ̀, inú wa yóò sì máa dùn nínú rẹ̀. Ṣẹ̀tìrì ìdí nìyẹn tó yẹ ká fi máa ṣe ayẹyẹ ọjọ́ ìbí. Nítorí a sọ tẹ́lẹ̀ pé ayẹyẹ ọjọ́ ìbí jẹ́ ọjọ́ àròjinlẹ̀ láti máa mọ ipa ribiribi tí Ọlọ́run kó lórí wa. Àní láti mọ ipa ribiribi tí ìyá àti bàbá wa náà kó ní orí wa. Ó ní ẹ jẹ́ kí inú wa òyìn ní ọjọ́ tí Ọlọ́run dá. Ẹ jẹ́ kí inú wa kí ó máa dùn. Bí inú rẹ bá ṣe ń dùn ní ọjọ́ ayẹyẹ ọjọ́ ìbí rẹ, bẹ́ẹ̀ ni inú rẹ Ọlọ́run ó bẹ̀rẹ̀ sí máa dùn sí ọ. Because Ọlọ́run mọ̀ pé o mọ rírì oore tí òun ṣe fún ẹ. Bí pẹ̀lú ọ̀rẹ́ wọ́n lè jẹ́ tó aṣọ bára mu pẹ̀lú bàtà tó gidi tó wago sọ́wọ́ kó dẹ̀ tún ẹ̀gbà tó yí gan ó tó bá rẹ́ni tó sọ pé kò tọ́ ẹ sọ fún òun kan lọ́rọ̀ Ọlọ́run òye ó fọ́nú. Eléyìí tó tún wí pé kí ni ìwúrí aráalé rẹ sí ọ ní ọjọ́ ìbí rẹ? Kí ni ìwúrí aráalé rẹ? Kí ni ìwúrí ọ̀rẹ́ rẹ? Kí ni ìwúrí aládùúgbò rẹ ní ọjọ́ ayẹyẹ ọjọ́ ìbí rẹ? Ní ayẹyẹ ní ọjọ́ ìbí ẹlòmíràn, ó gẹ́gẹ́ yàtọ̀ sí àwọn aráalé rẹ̀. Ọjọ́ ìbí rẹ̀ gan-an ni ọjọ́ tóun máa ń jà jù láyé. Ọjọ́ yẹn gan-an ni ọjọ́ tí inú rẹ̀ máa ń bàjẹ́ jù. Ẹlòmíràn sì rèé, ọjọ́ yẹn lọ́jọ́ ayọ̀ rẹ̀. Ṣùgbọ́n àwọn aráalé rẹ̀ wọ́n ń pẹ̀gàn rẹ̀. Àwọn aráalé rẹ̀ wọ́n ń sọ̀rọ̀ rẹ̀ láìda. Inú àwọn aráalé rẹ̀ ò tiẹ̀ dùn sí. Débìdépò pé wọ́n á tiẹ̀ fún ní ẹ̀bùn ayẹyẹ ọjọ́ ìbí. Ẹ jẹ́ ká lọ wo inú ìwé òwe orí 9 ẹsẹ̀ 8 títí dé ìkẹsàn bákan náà. That is Proverbs 9 verse 8 to 9. Èyí tó kà báyìí pé má ṣe bá ẹlẹ́gàn wí, kí o má ṣe bá kórìíra rẹ̀. Bá ọlọ́gbọ́n ènìyàn wí, yóò sì máa fẹ́ ọ. Èyí ni pé tó bá bá ẹlẹ́gàn wí, tẹ́lẹ́gàn ń pẹ̀gàn rẹ ní ọjọ́ ayẹyẹ ọjọ́ ìbí rẹ, tán pẹ̀gàn rẹ tí ọ̀gá sọ pé o ṣe bẹ́ẹ̀ pé o rí wọn, wọ́n á máa bánú rẹ jẹ́ ni. Ṣùgbọ́n tí o bá bá ọlọ́gbọ́n ènìyàn wí, tó bá èèyàn ni pé ẹni tí inú rẹ̀ ń dùn sí ọ, tó ń kí ọ, ọ̀rẹ́ mi, o kú ayẹyẹ ọjọ́ ìbí, tó o sì bẹ̀rẹ̀ sí dá wọn lọ pé o ṣé o ọ̀rẹ́ mi, adùn á kárí. Ìyẹn ni pé ẹgbẹ́ àwọn ènìyàn bẹ́ẹ̀ yóò máa nífẹ̀ẹ́ rẹ sí. Ẹsẹ̀ 9, fi ẹ̀kọ́ fún ọlọ́gbọ́n ènìyàn, yóò sì máa gbọ́n síwájú. Kọ́ ènìyàn olóòótọ́, yóò sì máa fẹ́ ọ.
yẹ ti gbọ́, èyàn ni pé fi ẹ̀kọ́ fún ọlọ́gbọ́n ènìyàn. Jẹ́ kí àwọn ènìyàn, jẹ́ kí ará ilé rẹ, jẹ́ kí ẹbí àtàrà rẹ, jẹ́ kán kọ́ ẹ̀kọ́ rere ní ọjọ́ ìbí ayẹyẹ rẹ. Jẹ́ kán rí ẹ̀kọ́ rere kan kọ́ látara ọjọ́ ìbí tó ṣe. So ẹ jẹ́ ká mọ rírì oore tí ìyá kó nípa wa. Ẹ jẹ́ ká mọ rírì oore tí bàbá ti kó nínú ayé wa ní gbogbo ọjọ́ tí a bá ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí wa. Ìtumọ̀ ayẹyẹ ọjọ́ ìbí nìyẹn. Ayẹyẹ ọjọ́ ìbí ò sí fún pé kó pe ẹbí àtàrà jọ pé kàn wọ́n bẹ̀ mutí lásán. Ọjọ́ ìbí wa jẹ́ ọjọ́ àròjinlẹ̀ láti mọ rírì oore tí ìyá àti bàbá kó lórí wa. Ẹ jẹ́ ká wo inú ìwé òwe orí 9 yẹn náà, ẹsẹ̀ 11, Proverb 9:11, èyí tó kà báyìí pé nítorí nípasẹ̀ mi ni ọjọ́ rẹ yóò máa lé sí àti ọdún ìyè rẹ yóò sì máa lé sí. Ìyẹn ni pé Ọlọ́run ti sọ fún ẹ pé nípasẹ̀ òun àti nípasẹ̀ àwọn òbí rẹ méjèèjì tó ń fi ṣe inú dúdú sí ní ọjọ́ ayẹyẹ ọjọ́ ìbí rẹ, ó ní ọjọ́ ìbí rẹ yóò máa lé sí, bẹ́ẹ̀ ni inú rẹ àti ọjọ́ orí rẹ yóò sì máa ṣe kí ni o, yóò sì máa gùn sí. Ẹ jẹ́ ká mọ rírì oore tí Olúwa ń ṣe ní gbogbo ọjọ́ ìbí wa. Ẹ jẹ́ ká mọ rírì oore tí bàbá ti àti paribiribi tí bàbá ti kó ní ọjọ́ ìbí wa. Má ṣe jẹ́ ọlọ́gbọ́n ènìyàn ní ọkàn ara rẹ. Jẹ́ kí ọgbọ́n rẹ jẹ́ kí ó rò mọ́ àròjinlẹ̀ láti máa rántí àwọn òbí rẹ méjèèjì ní ọjọ́ ayẹyẹ ọjọ́ ìbí rẹ. Sáré sókè sódò, àmọ́ ohun kan ṣẹlẹ̀ o tó yà mí lẹ́nu. Ọjọ́ yẹn ni mo wáyé pẹ̀lú ibi, ọjọ́ kan náà la yà mí àbí. My brother and sister, ọjọ́ ìbí jẹ́ ọjọ́ àròjinlẹ̀. Ẹ má ṣe mutí nìkan. Jẹ́ kí ọjọ́ yẹn jẹ́ ọjọ́ tí wà tí ìwọ gangan wà á ra ẹ̀bùn, wà á lọ gbé fún àwọn ìyá àti bàbá tó ṣe alátọkùn ẹ wá sáyé. Jẹ́ aláròjinlẹ̀ ọmọ ní ọjọ́ ìbí rẹ. Mo sì gbà ládùúrà pé ọjọ́ bí ayọ̀ wa kò ní dọjọ́ ẹkún fún wa ní orúkọ Jésù. Bí àwọn òbí wa ṣe máa ń rí wa tínú wọn máa ń dùn ní ọjọ́ ayẹyẹ wa, àwọn òbí wa méjèèjì wọn ò ní rí wa ní ọjọ́ ìbí ayẹyẹ wa náà, wọn ò ní bú sẹ́kún. Ní orúkọ ńlá Jésù Kristi, àwọn ọmọ náà tá à ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí láti òní lọ, oore àti àánú yóò máa wá wa rí. Ẹ̀mí tíyàn fi ń lè tọ́jú àwọn òbí rẹ̀, Ọlọ́run yóò yọ̀ǹda ẹ̀mí náà fún wa. Ká ra àánú gbà. Ayẹyẹ ọjọ́ ìbí kò ní jọjọ́ ẹkún fún yín. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ṣe ọjọ́ ìbí lóṣù tó ń bọ̀, lẹ́ẹ̀kan sí mo gbà á ládùúrà, ọjọ́ ìbí náà kò ní di ọjọ́ ẹkún fún yín. Ní orúkọ ńlá Jésù, àtẹ̀yin àtìdílé yín kẹ́ ra àánú gbà. Gbogbo ẹ̀yin tẹ́ ti ṣe sẹ́yìn náà, mo gbà á ládùúrà níwòye ọdún tó ń bọ̀, ilẹ̀kùn àánú kó ṣí fún yín. Níbi rere níbi gíga ní kẹ́ ti ṣe ayẹyẹ ọjọ́ ìbí ọdún tó ń bọ̀. Bẹ́ẹ̀ ni kó rí. Àṣẹ ọ̀run ti gùn ní orúkọ ńlá Jésù Kristi Olúwa wa. Àmín. Láti inú oyún títí mo fi dàgbà, ọ̀rọ̀ mi tọ́pẹ́, mo dọ́pẹ́ lọ. Irun orí mi bá jáde kí ara ò, kò lè tó fún orí rẹ̀ Jésù. Ayé ìgbà yẹyẹ mi, Jésù ló sọ yẹyẹ. Èmi náà ni ọ̀rẹ́ yín Evangelist Ayọ̀bámi, wòlíì orí afẹ́fẹ́. Fún ìbánidòwòpọ̀ àbí fún ìmọ̀ràn àbí fún ìfọ̀rọ̀kọ́rọ̀, ẹ lè pè wá sórí aago wa àbí kẹ́ WhatsApp wa sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08053230275. You can also follow us on our Instagram, like our page on Audiomack,
Subscribe to our page on YouTube at Wolioriafefe. Wolioriafefe. Thank you. God bless you. Bye for now. Happy birthday to me. Happy birthday. Ọjọ́ ayọ̀ mi lẹ́yìn. Ọlọ́run ló ṣọ́ mi. Olúwa ò ṣe. Mo mọ̀ pé ó wà tó.